jù lẹ́yìn òjì mo gbogbo yín káàbọ̀ sí orí ìtẹ̀wé Muslim Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò kàn ní Muslim Light. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run nípa ìṣẹ̀ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslim Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslim Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. À ń gbọ́ wípé wọ́n lẹ́nu kan ní ṣe Ádámù àpá àfàlẹ̀ Yorùbá ni wípé ọlá ṣe ká Ádámù ju ilẹ̀ Yorùbá lọ. Náà ntí Yorùbá sì mà àbí tí yẹn bá mà á torí pé ntẹ́lómi mà tí ó lò lọ́lọ́run fi ní fàtẹ̀ kiri fa iná dìkìrà. Tàǹfà mùmínì. Ṣébí mùmínì náà ní tẹ́lẹ̀. Àmọ́ ìmánì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní mísìyúsì ẹ̀. Ọlọ́run wá ní ẹran alẹ́ tí wípé má mísìyúsì ìmánì ni o lórí tí mo gbélé ọlọ́wọ́ tóbi tí ń bẹ wájú rẹ̀ tóbi. Iṣẹ́ Ádámù bá ń bẹ wájú wa ó tóbi tó báyìí. Tí sì ń bẹ wájú gbogbo ayé tó tóbi tó báyìí. Kí ẹ̀rọ tó wá lè sọ jáde wípé kò jùlẹ̀ Yorùbá lọ. Ibi tẹ́ ti mà ní wípé irú ẹni ó wí bẹ́ẹ̀ ṣàbòsí fún ṣe Ádámù. Àkọ́kọ́ ń bẹ ni wípé bàbá jáde ńlọrin ọwọ́ kú ńlọrin ọlọ Ìbàdàn wọ́n kú ńbàdàn wọ́n bọ́ sí Èkó wọ́n tún kú òlẹ́kọ̀ọ́ wọ́n bọ́ sí Abẹ́òkúta wọ́n lè dálé kéwúlẹ̀ lábẹ́òkúta wọ́n tún wá padà sí Agége láti wá jòkó mẹ́rin. Bàbá wa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ 30 ọdún ṣé Ádámù fi ṣiṣẹ́ tó di gbogbo àgbà ńlá ayé lónìí. 30 ọdún náà wọ́n yìí ṣe tí wọ́n gbélé kéwú kalẹ̀ ń kó 30 ọdún tí mọ́tàkàsì ń ṣe 30 ọdún anifásírì rẹ̀ bàbá sì ń dágbére kún wípé èyí tí mo ṣe yìí náà tó. Ẹni ó ṣiṣẹ́ ti rí pèsè òun ti di àgbáyé ni kó tó sọ fọ́lọ́ ń kó tó báyìí. Bàbá ṣe lamahatul bannur fi mashahiri ulama Ìlọrin gbogbo ará Ìlọrin tí ń jẹ́ àfa Ìlọrin ká àwọn èèyàn sọ wọ́ọ̀lẹ̀ fún pélé yìí ó ju wà lọ. Inshallah. Bàbá bọ́ síbẹ̀ àwọn bọ́ sílẹ̀ Yorùbá wọ́n sì nà sí mùsọ̀bá gbogbo àfa ilẹ̀ Yorùbá gbogbo wọn kà á wọn lélẹ̀ yìí ju ti wà lọ wọ́n sọ wọ́ọ̀lẹ̀. Mashallah. Wọ́n fòkú ọ̀nbẹ wọ́n ṣe wá sí alìsílámù fi Nàìjíríà wà Sheikh Usman bunu Fodio Al-Fulani ibẹ̀ ń ní bàbá tí wá jẹ lọ. Àmàṣàlàyé bẹ́ẹ̀ ni tó ń ṣe Ádámù àfa ilẹ̀ Yorùbá nìkan ni kọ́kàn gbọ́yìn wọn náà. Ní bàbá tí wá jẹ lọ́nu ní Malam Nasiru Kabara tọ́jà àfa Haúsá tó yẹ pé ńgbà náà òun là àfa àgbà gbogbo ohun tí ń jẹ́ràn Haúsá ńgbà náà Sheikh Ádámù ń jẹ́ àfa àgbà gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá nígbà náà. Malam Nasiru Kabara lọ́wọ́ sọ̀rẹ́ndà níbo ti sọ̀rẹ́ndà ní gbogbo ohun tí ń jẹ́ Haúsá àríwá gbogbo wọn sọ̀rẹ́ndà. Ikọ̀ ti ṣe Ádámù àbọ̀ wa alhasakatu labakọ alalimahi alawusa'i àfa ńláńlá ẹ̀wọ̀n tó fi ròyìn ṣe Ádámù. Ọ̀ni tíra yìí kìtàbùn kọ̀dọ̀ bí i mu'allifuhu àdéhìnà lẹ́bi alárìkọ́bì ulamahi Nàìjíríà kọ̀díman wà hadithan. Ó ní tíra yìí ó ní gbèsè tí gbogbo àfa Nàìjíríà jẹ. Eléyìí ni ẹ máa fi gbèsè. Ó ní gbèsè tí gbogbo àfa Nàìjíríà tí wọ́n jẹ Usman bunu Fodio ní sẹ́ńtúrì kan. Usman bunu Fodio kú ní 1817 wọ́n sì bí Sheikh Ádámù 1917 láàrin sẹ́ńtúrì kan tí ń bẹ láàrin wọn ni kí Sheikh Ádámù ó tó dé ní àwọn Lárúbáwá ni wọ́n gbà pé Usman bunu Fodio ọlọ́mọ kéwù Muhammad Abdul Wahhab ti Maka ni ti Najid wọ́n níbẹ̀ ni Usman ti kéwù gbogbo Haúsá sì gbà bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo Lárúbáwá náà gbà bẹ́ẹ̀ wọ́n ti kọ́ ọ́ lẹ̀ kalẹ̀ ńbẹ̀ láàrin 100 ọdún kí Sheikh Ádámù tó dé tí Ádámù dé láàrin 100 ọdún kọ sáàfà kan tó lè sọ wípé tí wọ́n kọ́ ọ́ lẹ̀ ní kò rí bẹ́ẹ̀ ẹnìkan ò rí dànù wọn àrí dìbọ́ọ̀mù. nígbà wo lánàá Sheikh Ádámù wá dé ní 1917 wọ́n ẹsẹ̀ wá dàgbà bàbá ẹsẹ̀ wá kéwú gbà wá kéwú tán ni wọ́n nájú tó ń tí
wọ́n fi ṣe àbòsí fún Usmanu bùnú fódíò tí gbogbo ọmọ Haúsá bí wọ́n ti jẹ́ àfáà tó wọ́n láwọn làfáà wa. Wọ́n ò rí yanjú wọ́n ti wà nínú mùsùlùmí tí wọ́n rẹ́ni tí ó tu wọn lẹ̀ nígbà tí Ádámù dé ni ṣé Ádámù ṣẹ̀ṣẹ̀ wá tu wọn lẹ̀. Bàbá wa tu wọn lẹ̀ pẹ̀lú ẹ̀rí wípé àkọ́kọ́ ni pé ṣé Usmanu ọ̀lọ́ Mákà rárá tó fi kú dépò tí ó pàdé Abdul Wahab. Kò sẹ́ni onírú ẹ̀rí òun ṣé Ádámù lórí. Bàbá ni mo sì fi hàn wọ́n ni kì í sọ̀rọ̀ kí ni mo kà sọ lérí mo fi hàn wọ́n pọ̀ rèé báwọn lábáwá. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ńgbà tí Usmanu ó fi ìgbà tí Abdul Wahab tí mọ́sáàbí rẹ̀ tí ó fi wọnú Mákà wá torí kọ̀ ráyè wọnú Mákà nájú náà lọ́wọ́ ìgbà tí ìwọnú Mákà wá ṣé Usmanu ti kú. Àbá wípé bóyá ńgbà wọn lọ hajj ni wọ́n pàdé ara wọn. Bàbá náà ńgbà mo fi hàn wọ́n lápá gbogbo wọn bọ́ ní Nasiru Kabara wa ni gbèsè tí gbogbo àfa Nàìjíríà jẹ Usmanu inú wàhálà tí Usmanu sí táwọn alábáwájú sí tó yẹ ká yọ kó mbẹ tá a rí yọ ẹni yìí lọ́ba wa yọ yíyọ tí ṣe Ádámù wa yọ ńjọ náà alìsílámù fi Nàìjíríà ń lọ́wọ́ gbé wọn international level ni wọ́n fi jẹ́ alimu ní alamiyu so wọ́n ti wá kúrò ní alimu ní Ìlọríyù wọ́n kúrò ní alimu ní Yorùbáwíyù wọ́n kúrò ní alimu Nàìjíríyù wọ́n kúrò ní alimu ní Afirikiyu bàbá wa di alimu alamiyu kí wọ́n tó wá kú ni wọ́n ti mọ̀ pé àwọn ti wọ international level ìgbà yẹn wọ́n wọ international level àwọn ká tó wá dárú ẹni bẹ́ẹ̀ padà wípé kò ju ilẹ̀ Yorùbá lọ ẹni ó wí bẹ́ẹ̀ yóò rojú ẹ̀ ọba déwájú Ọlọ́run fún wọn àti ṣé Ádámù bá pàdé wọ́n jọrò ó sì dá gírèdì yẹn báyìí. So báwọn yẹn bá wọn wò wípé bóyá bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí àwọn ọmọ wa sọ wípé kò rí bẹ́ẹ̀ o alami ni Sheikh Adama torí pé àwọn Lárúbáwá kẹ́ ń sọ ń jọ wọn miawi inú àwọn Lárúbáwá tó sọ̀rọ̀ ní wọn pé Sheikh Adama ní araftu min kalamihi wa araftu min muwallabatihi. Ọlọ́run ní Sheikh Adama nígbà tí ń ròyìn bàbá tí ń ròyìn wọn àwọn yẹn wọn ké wá ẹsẹ ṣé wọn àti Sheikh Adama ó ní wallahi òun ò rí wọn rí Ọlọ́run mọ àwọn látara àwọn ọmọ kéwu wọn tí wọn ti yà àjẹnú mímọ́ òun sì mọ àwọn bímọ alabatu àwọn tíra tí wọn ṣe tọdọdọ àwọn lọhùn bí Egypt bá ti wá gbà wípé àfa lè yàn Egypt náà wọn ti máa ń pèèyàn láàfà gbogbo ayé. Inshallah. Egypt bá ti wá gbà pa àfa lè yàn ó ń tọ́ wọn ti dà àfa gbogbo ayé tọ́lẹ̀ nìkan ò lè nítorí aṣọ yẹn nìkan ò lè mú yín o wọn lóun fẹ́ fẹ́ yín o kó wa gbogbo wípé ẹ̀hẹ́n ebi náà iná wọn sọ wípé á dà padà fáwọn tí wọ́n bá fẹ́ gbà yín o tí wọ́n bá fẹ́ mú kasi fi Sheikh Adama kọ́ra náà Sheikh Ibrahim Niyas oyè tèmi tí mo rí mbẹ́ Sheikh Ibrahim Niyas tóbi àfa ayé lòun náà Sheikh Adama náà àfa ayé lòun náà àwọn méjèèjì wọn ẹnìkan ò lè tú ọ̀rọ̀ wọn nítorí nítorí ni pé Sheikh Ibrahim lo 75 years láyé Sheikh Adamu náà lo 75 years Sheikh Ibrahim wá ṣe tíra 75 Sheikh Adamu ṣe tíra tó lé 100 ó ti yé ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé njọ́ Sheikh Ibrahim wà kú ìlú òyìnbó ló kú sí London ibẹ̀ náà Sheikh Adama náà sì kú sí. So èyí wọn ni ò jẹ́ nìkan lè máa sọ wípé ẹnìkan ló ju ẹnìkan lọ́nu wọn nítorí wípé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbà àfa làwọn méjèèjì òun jẹ́ àfa àgbà ní Senegal Sheikh Adama jẹ́ àfa àgbà ní Nàìjíríà ẹni Ọlọ́run sì làwọn méjèèjì àmọ́ aspect tó ń kálukú ń tìrìtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Báwo la ṣe lè gbé aspect méjì tí ò jọra wọn a ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Sheikh Ibrahim Niyas òun dìlì pẹ̀lú tarbiyatun nufus ẹ̀mí lòun ń bá lọ Sheikh Adama ń dìlì pẹ̀lú uqul. Ṣẹ́ẹ̀sì máa wí pé bí làákàyè ọ̀bá yẹn dúkọ́ yanrantí ìrìn màbí ó ti fọ ẹ̀mí. Báwọn bàbá wa ṣé Jaqmal àwọn bàbá wọn ṣe wọ́n ti máa sọ fún wa wípé ẹ̀mí làákàyè ni wọ́n kọ́kọ́ jiná lọ́dọ̀ àwọn bàbá wa Yusufi ni wọ́n Kọ̀dìríyà ni wọ́n àmọ́ wọ́n gbé ọlá fún tàlímù ju tàzọ́wùfù lọ lọ́dọ̀ mà wípé ntí àwọn bàbá tó bí àwọn gbélé àwọn lọ́wọ́ gbogbo ìtàn bí wọ́n ṣe dóńsú bí wọ́n ṣe di Kàdìríyà wọ́n sọ nílé àgbárí gidi mà. Sheikh Adama náà ni Sufi ni mí àmọ́ akọ máa ń kéwú kọ́dà bàbá sọ gbogbo tó ti gbọ́wọ́ bàbá ni àmọ́ akọ máa ń kéwú òjé ráyè àti ìjòkó rẹ̀ Sheikh Ibrahim ráyè àti ìjòkó rẹ̀ tàzọ́wùfù ó yẹ pé Sheikh Adama náà bá jòkó Sufi bí Sheikh Ibrahim ṣe lé àwọn mùrídìí lọ rẹpẹtẹ tí wọ́n gbà díá lónìí
bẹ́ẹ̀ ni ọlá pé tí ò jẹ́ kí amáyéṣẹ́ àdámà ní wípé àwọn èèyàn kì í sábà máyé ojú ọ̀nà kéwú ojú ọ̀nà tàzọ́wùfù ni àwọn èèyàn máyé púpọ̀. gbogbo àwọn tó sì kéwú tájámù rí ní Sheikh Ibrahim Niyas ojú ọ̀nà tàzọ́wùfù nìkan náà ni wọ́n lọ torí tí Sheikh Ibrahim dájú wọn kọ́nu kódà gbogbo àwọn ọmọ kéwú wọn tó kéwú lọ́dọ̀ rẹ̀ bí wọ́n ti ń kéwú ní fi tàzọ́wùfù hàn wá Sheikh Adamu lóhùn ò ní ṣe bẹ́ẹ̀ torí pé Sheikh Ibrahim nù àwọn ọmọ kéwú rẹ̀ Tijani àbẹ́nu wa Kadiri àbẹ́nu wa Shazili àbẹ́nu wa Ikhlasi àtúbẹ́nu wa lẹ́yìn tó tún dé gbẹ̀yìn Sheikh Adamu wa ní ń gbọ́ wá rí bá wọn èmi wa ní sọ pé Kadiri àní màá bá lọ kí n má wàá gba ogún ológun lé bàbá wọn kí ní pọ́nmọ́ ọlọ́mọ tí ń jẹ́ Tijani ọmọ wa sí àwọn ọ̀dà ẹ̀jẹ̀ mi ọ̀jẹ̀ kí n fẹ́ kan jòkó kí mi ọmọ akọ yín bí ẹ ti mọ̀ntẹ́ǹsì bí bá ti wá kọ́ wọn mímọ̀ tán èyí tó bá wọn kálukú kọ́ máa lọ lè ṣe tí wọ́n bá ṣe ń lé wọn bí wọ́n bá sì fẹ́ ṣe tí wọ́n ṣe ń lé yín tó bá tún rí ọ̀nà míì yàtọ̀ fún yín ohun tí ọ̀sán fi rìn sí lọ́wọ́ òun ló bí tó fi jásí pé inú ọmọ kéwu Sheikh Adama Kadiri àbẹ́mẹ́ inú ọmọ kéwu Sheikh Adama Tijani àbẹ́mẹ́ inú ọmọ kéwu Sheikh Adama Sunni bẹ́mẹ́ Salafi àbẹ́mẹ́ Dabuliki bẹ́mẹ́ kò sí ìran tí ò sí ń bẹ̀ lọ́dọ̀ Sheikh Ibrahim ẹnu tọ̀ríkà Tijaniyya nìkan gbogbo àwọn ọmọ kéwu ti ọ lọ ibùdó tó jẹ́ Ibrahimiyya tí tó ń jẹ́ tiwọn ẹ̀dá kún bó wọn la ṣe fẹ́ fi àwọn méjèèjì wọn ká máa wá ní ta ń jura wọn lọ ìdí máa béèrè pé ta ń jura wọn náà méjì wọn kí ni wọn ò bọ́ tó. eléyìí ni ọ̀rọ̀ fún àwọn tí ń béèrè wípé ṣé lóòótọ́ Sheikh Ibrahim ṣé Adamu ṣé kò ju Sheikh Ibrahim lọ àbí Sheikh Ibrahim ju Sheikh Adama lọ àwa ká máa dájọ́ ẹni tí ó jura wọn lọ àmọ́ àwọn méjèèjì alàmì ni wọ́n bí wọ́n ti máa Sheikh Ibrahim ńlẹ̀ láàrin ní Senegal bẹ́ẹ̀ wọ́n máa Sheikh Adama Nàìjíríà wọ́n ti wọ́n máa Sheikh Ibrahim ní Egypt ní Cairo tó gbà pa àfáà ni bí wọ́n bá ti ẹ̀sùn kalẹ̀ fún Sheikh Ibrahim lérí mímbàrí kó kírun fáwọn Sheikh Adama náà sì ń bọ̀ wá wọ́n sì dìde fóun náà wọ́n sọ̀ kalẹ̀ fóun náà maktaba so àwọn méjèèjì ni kò ní jí ká máa dààmú ara wa èyí tí ọba wa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó yẹ kó yanjú yìí wọn mọ̀ yanjú ilé yẹn kọ́lọ́nkọ́ wọlé àndé Muhammad kí ọba wa kẹ́mọ̀ wọlé àná Sheikh Adam.